ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Gbogbo ọmọ Yorùbá, gbogbo ẹ̀yin youth. Ẹ̀yin youth tẹ́ ń ṣe ti Yorùbá ní òtítọ́ àti ní òdodo. Ẹ̀yin tẹ́ ẹ̀ ṣe náà kì í ṣe pé ó wù yín bẹ́ẹ̀. Ìjọba ló kẹ́ṣe fọ́wọ́ náà. Àwọn ló da ọpọlọ yín rú. Ẹ̀yin tí ẹ ṣe wà pẹ̀lú senses yín àti ẹ̀yin tí wọ́n ti tọ̀nù brain yín nínú ẹ̀yin youth. A gbàdúrà fún yín ní wákàtí ọ̀wọ̀ ní orúkọ Jésù. Ọlọ́run á jẹ́ kẹ́ rí ògo yín lò. Ìjọba tí ó fẹ́ ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá. Ìjọba tó fẹ́ ṣẹlẹ̀ ní Yorùbá nìṣàn. Ìjọba yín ni o. Ẹ̀yin ní youth lẹ́ni ìjọba yẹn kì í ṣe àwọn bàbá àgbàlagbà tí wọ́n ti jẹ láàárọ̀ tán jẹ lọ́sàn tí wọ́n fẹ́ kẹ́ rógo yín lò. Ẹ̀yin youth ẹ dìde nítorí àwọn bàbá yìí wọ́n fẹ́ lo ná wọ́n fẹ́ kẹ́ rí ná. Wọ́n fẹ́ kẹ́ máa fẹsẹ̀ rìn káwọn máa rìn nínú helicopter kan máa wò nísàlẹ̀ bóyá ọ̀nà yín dá bóyá ọ̀nà yín ò dá wọ́n fẹ́ mọ̀. Wọ́n fẹ́ kẹ́ kàwé wọ́n fẹ́ kẹ́ kàwé kẹ́ má rí iṣẹ́ kẹ́ máa rìn kiri wọ́n fi yín máa ṣe tọ́ọ̀gì káwọn ọmọ wọn kan wà ní òkè òkun wọ́n máa jí owó yẹ tó yẹ kán fi ṣe ná owó yẹ kán fi ṣe ọ̀nà owó tó yẹ kán fi ṣe omi owó tó yẹ kán fi ṣe security kán máa kó gbogbo ẹ̀pọ̀ kán lọ máa jọmọ́ kán lọ máa kípẹ̀ sókè òkun. Ìdí tẹ́ ẹ ṣe gbọ́dọ̀ dìde nìyẹn. Bàbá Ọbásanjọ́ àti àwọn ẹmẹ̀wà ẹ̀ gbogbo wọn ló ti jáde wọ́n ti kúrò ní orílẹ̀-èdè location 419 gbogbo wọn ti ń japoró kiri nísìn gbogbo wọn ti ń japoró kiri gbogbo àwọn tó ní àwọn gbọ́dọ̀ remain one Nigeria gbogbo wọn ló ń japoró kiri àwọn tó fẹ́ dúró de Tinubu gbogbo wọn ló ti ń japoró kiri àwọn tó ń jẹ nínú owó tí Tinubu gbogbo wọn ló ń japoró kiri. Kẹ́ dìde ẹ support Ìgbòho kọ́lẹ̀ ń support ọjọ́ alẹ́ yín ẹ̀ ń support generation àwọn ọmọ yín tó tún pọ̀ lẹ́yìn ẹ̀yin youth ẹ dìde àkókò ti tó Yorùbá nation ti dúró gbogbo ọjọ́ kọjọ́ tí wọ́n bá announce ẹ jáde síta kò sí nǹkan tí anybody fẹ́ fi yín ṣe ni. Ẹlẹ́dàá tó dá bàbá Ọbásanjọ́ tó dá Buhari tó dá Delegiwa tó dá àwọn governor tó dá àwọn senator tó dá àwọn ìjọba local government council Ẹlẹ́dàá kan náà lọ́lọ́run ló fi dá yín ẹ̀jẹ̀ tó wà lára wọn ló wà lára yín àkọsílẹ̀ rere tí Ọlọ́run fi fún yín tó fẹ́ kẹ́ fi rí ògo yín lò òun làwọn olórí burúkú ìfẹ́ tí wọ́n fẹ́ padà tí wọ́n fẹ́ sọjọ́ ọ̀la yín wọ́n fẹ́ padà ẹ̀yà wa dúró pé ẹ gbọ́dọ̀ rí ògo yín lò nítorí pé Ọlọ́run ló dá yín ó dẹ̀ dá yín ó dá oúnjẹ tẹ́ máa jẹ ó dá ilé tẹ́ máa mu ó dá bẹ́ẹ̀ ṣe máa jẹ́ èèyàn nínú ayé tẹ́yìn náà máa jẹ́ èèyàn pàtàkì. Àwọn bàbá yìí bàbá tó bá ti kó kúrò ní 70 tó wọ 80 tó lọ 90 àwọn wọn gbọ́dọ̀ tún dún nínú ìjọba ilẹ̀ Yorùbá wọn gbọ́dọ̀ tún dún nínú ìjọba Yorùbá wọn gbọ́dọ̀ jẹ́ bí olùtìlẹ́yìn adviser ẹni tó yẹ kó kẹ́ máa gbàmọ̀ràn lọ́wọ́ wọn bẹ̀tẹ̀ àwọn bàbá yóò ní ìmọ̀ràn kan tó fẹ́ fún yín o oko ìparun náà ń san fún yín oko ìparun náà ń san fún yín bẹ́ẹ̀ lórúkọ Jésù ẹ̀ ní parun lágbára Ọlọ́run lágbára ìkúnlẹ̀ abiyamọ gbogbo ẹnikẹ́ni tó bá ti lọ́wọ́ sí pé ẹ̀ ní rògbò nílò ẹ̀yin yóò tún ní mo sọ gbogbo ẹ̀yin yóò tún gbogbo ẹnikẹ́ni tá bá bí ọmọbìnrin tó bá ti gbẹ́ kòtò sílẹ̀ fún yín pé ẹ̀ ní rògbò nílò lágbára Ọlọ́run ó máa parun tọmọtọmọ ni. Gbogbo bá ṣe ń gbẹ lọ sókè táwọn kan ń gbẹ lọlẹ̀ gbogbo irú àwọn èèyàn bẹ́ẹ̀ ilẹ̀ máa lanu ó máa gbé wọn mì gbogbo irú àwọn èèyàn tó ń tí à ń gbé sókè táwọn kan ń fa lulẹ̀ lórúkọ Jésù ilẹ̀ máa lanu ó máa gbé wọn mì. Ẹ̀yin yóò tún ẹ dìde o àkókò ti tó o táìmù ti tó o agogo ti lu o ẹ dìde kò sí nǹkan tẹ́nibọ̀dì máa ṣe fẹ́ anybody kò sí nǹkan kan tí anybody fẹ́ ṣe fún anybody orílẹ̀-èdè tó bí yín sí ni you have your right you have every right to challenge them you have every right to ask for your right. Ẹ dìde Ọlọ́run tó dá yín sílẹ̀ Yorùbá tó fi gbogbo nǹkan tẹ́ máa lò láti ṣe ìgbésí ayé yín Ọlọ́run yẹn ní reason kò ṣe mistake láti dá yín sí ilẹ̀ Yorùbá. Gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ́ ń sọ̀rọ̀ ní òtítọ́ àti ní òdodo ẹ bá wa máa gbé àwọn ọ̀rọ̀ yìí sí orí afẹ́fẹ́ time to time tá a bá léèyàn títí téèyàn bá kan giri èèyàn láti kọjú sí wọn ni. Àwọn bàbá yìí táìmù ti tó láti kọjú sí àwọn bàbá apanijayé àkókò ti tó láti dojú ìjà kọ àwọn bàbá tí ò fẹ́ jẹ́ ká rọ̀nà lọ àkókò ti tó láti sọ fún àwọn bàbá yìí pé enough is enough àkókò ti tó láti jà fún ẹ̀tọ́ yín ní orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá àkókò ti tó láti gba ẹ̀tọ́ yín lọ́wọ́ àwọn ìkà àkókò ti tó láti béèrè ẹ̀tọ́ yín ẹ jọ̀ọ́ mo fi ọ̀nà Ọlọ́run bẹ̀ yín gbogbo ẹ̀yin lùt ẹ dìde àkókò bàbá ṣe ó ti kọjá lọ technology time láwà technology time ìjọba sọ̀rọ̀ sókè láwà ìjọba say your mind express your mind ask for your rights àkókò tá a wà yìí ni ẹnìkan wọn kì í pohùn má gbogbo lẹ́nu wọn ní pohùn mọ́ ẹ̀yin youth lẹ́nu kò sẹ́ni tó lè pohùn mọ́ yín lẹ́nu ẹ dìde gbogbo àwọn tó ti lo ògo yín Ọlọ́run á padà á lọ ògo wọn gbogbo àwọn tó ti lo ògo yín Ọlọ́run á padà á lọ ògo wọn lágbára Ọlọ́run tọmọtọmọ lògo wọn máa parẹ́ tọmọtọmọ lògo wọn máa parẹ́. Ìgbésẹ̀ tá à ń gbé lórí ọ̀rọ̀ yín tá a bá rí ẹnikẹ́ni tó padà wá dúró pé ọ̀rọ̀ yín òun ò ní jẹ́ kọ́rọ̀ yín ní ojútùú pé ẹ̀ ní rògbò yín lò lórúkọ Jésù ìbá aṣọ ọmọdé ni ìbá aṣọ ọkùnrin ni ìbá aṣọ obìnrin ni ní orúkọ Jésù ilẹ̀ máa lanu ó máa gbé wọn mì. Ẹ̀yin yóò tún ẹ dìde o nítorí pé
Ọlọ́run ti lo Ìgbòho fún yín láti ṣílẹ̀kùn àánú. Ọlọ́run ti lo òòṣà fún yín láti jẹ́ kí ojú yín kó là. Ọlọ́run ti lo bàbá Ìgbòho fún yín láti jẹ́ kẹ́ rí òtítọ́ àti òdodo. Ẹ dìde. Abiyamọ yé o, ẹ dìde. Abiyamọ ọ̀run, ẹ dìde. Ọkùnrin, ẹ dìde. Obìnrin, ẹ dìde. Àkókò ti tó láti béèrè fún ẹ̀tọ́ wa. A ti wà kí Nàìjíríà tó wà. Yorùbá wà kí Nàìjíríà tó wà. Yorùbá wà kí Nàìjíríà tó wà. We have every right láti ask for our rights. We have every right láti béèrè fún ẹ̀tọ́ ilẹ̀ Yorùbá. A need láti lọ bá any government. A need láti bá any government. It's our right. Ọlọ́run tó dá Ìgbò ó ní reason tó fi dá Ìgbò lọ́tọ̀. Ọlọ́run tó dá Yorùbá ó ní reason tó fi pe Yorùbá ní Yorùbá. Ọlọ́run tó dá Fúlàní Ọlọ́run ó ní reason tó fi pe Fúlàní ní Fúlàní. Ọlọ́run tó dá Haúsá ó ní reason tó fi pe Haúsá ní Haúsá. Ọlọ́run tó dá àwọn tó ń jẹ́ pé ìjọ Ọlọ́run ní ẹ̀tọ́ tó fi pè wọ́n tó fi mú ẹ̀yà kọ̀ọ̀kan tó fi pè wá. So Ọlọ́run yẹn kò ṣe mistake o. Ọlọ́run yẹn ò ṣe mistake. Ẹ jọ̀ọ́ mo fi ọ̀nà Ọlọ́run bẹ̀yìn. Ẹ jẹ́ ká gbọ́ra wáyé. Ọlọ́run tó dá wa ní ẹ̀yà kọ̀ọ̀kan kò ṣe mistake. Ọlọ́run tó dẹ̀ dá British ó ní reason tó fi gbé British síbi tó gbé sí. Ó ní reason tó fi gbé Germany síbi tó gbé sí. Ó ní reason tó fi gbé Spain síbi tó gbé sí. Ó ṣe oníkálukú ní ẹ̀yà kọ̀ọ̀kan pé ká dúró sí orílẹ̀-èdè kọ̀ọ̀kan. So it's not compulsory kí a dẹrú ẹnìkan nítorí tọ́lọ́run bá fẹ́ ká dẹrú tó bá fẹ́ ká ṣẹrú á ti gbé wa sí abẹ́ ara wa. Àwọn ló ń wá wa kiri tó fi wá sọ wá dẹrú adẹ̀ ló ti tó gẹ́ àṣemọ́. It's not compulsory. Tó ń ṣe pé tá a bá ti rí wọn a lè gbòmìnira tá a bá ti rí wọn ẹlẹ́dàá tó dá wa kò fi òmìnira wa sí abẹ́ custody anybody. Torí tó bá fi òmìnira sí abẹ́ custody àwọn people yìí á gbé mineral resources wa á create wa sílẹ̀ Yorùbá á wá gbé mineral resources wa á lọ gbé fún Britain á gbé fún Portugal á gbé fún Sierra Leone á gbé fún Paris. Ọlọ́run dá wa tán ó fi ohun tá a máa jẹ àti tá a máa mu ó fi sínú ilẹ̀ wa. Ọlọ́run yóò ṣe mistake. Ẹ má jẹ́ ká ṣe mistake. Ẹ̀yin bàbá wa ẹ má fà wá lọ sẹ́yìn. Iwájú lọ̀pọ̀ ibi tí rí sí iwájú là ń lọ. A padà sẹ́yìn mọ́. Ẹ̀yin ìyá wa tẹ́yìn náà ti rí òtítọ́ àti òdodo ẹ sọ òtítọ́. Ẹ má fi dúdú pe funfun fún wa mọ́. A ti mọ bí tá ń lọ. A ti rí ibi tí tábàtà ti ń ta wá lẹ́sẹ̀. Enough is enough. We have thousands of graduates looking for job, walking like a mad dog in the street. Eléyìí tó tún graduate thousand years of like 1960, many years ago. Wọ́n jẹ́ kọ́rọ̀ ògbó wọn lò. Kí ló dé tó bá ti kàwé tó ìlú òyìnbó náà lọ tó máa lọ máa ṣerú. 366 ni dókítà kan kó jáde kúrò nílẹ̀ Yorùbá tó kó lọ sí abroad. Wọ́n jẹ́ kọ́rọ̀ ògbó wọn lò. Wọ́n gbógun ti wá. Wọ́n mọ̀ pé tí ìlú wa bá da wọn wò ní sẹ́ni tó máa lọ ṣerú lábẹ́ wọn. Enough is enough. Ó tó gẹ́ alùbàtà nǹkan dárin. Ẹ jọ̀ọ́ mo fi ọ̀nà Ọlọ́run bẹ̀yìn. Ẹ̀yin ọmọ ológo ẹ dìde o. Ẹ dìde kẹjà fún ẹ̀tọ́ yín. You have every right to ask for your rights. Enough is enough. Ilẹ̀ Yorùbá ti dúró. No going back. Ẹ má jẹ́ kí anybody kó máa ka bad news fún yín pé kò ṣeé ṣe kò sọ́nà ńbẹ̀. Àwọn láti rí lágbẹ́dẹ́ àwọn láti rí tàmùdò àwọn láti rí ìjọba kan kò sí ìjọba kankan tẹ́ fẹ́ rí o. Ẹ̀tọ́ yín ọwọ́ yín ló wà. You need to fight for your rights. Ẹ̀tọ́ yín ọwọ́ yín ló wà. Fight for your rights. Yorùbá ti wà kí anybody wọn tó wà. Kí president tó wá ní Yorùbá ti wà. So it's not Britain is going to dictate to us what to do. Torí àwọn bàbá yẹn sákiri bí ìpín kórópọ̀ alágbẹ̀dẹ wọ́n sákiri láti tún bẹ̀rẹ̀ ìpìlẹ̀ ìṣù tó ti ṣe láti 1960. Wọ́n rúlu wa for 62 years kò síná kò sómi kò sọ́nà kò sóúnjẹ. Wọ́n sọ àwọn ọmọ ọlọ́mọ wọ́n sọ wọ́n di wèrè wọ́n sọ wọ́n dọ́mọ amúgbó sọ wọ́n àwọn tó lu pangolo kiri. Ẹ̀yin fi helicopter ìfẹ́ rìn lórí òkè gbogbo ilẹ̀ gbogbo títí ti bàjẹ́ kò sí nǹkan kan tẹ́ ṣe. Ẹni ká continue like that ẹni ká remain in one Nigeria. Enough is enough. Gbogbo mi ti. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ kálẹ́. According to the time, ibi tí a wà káàkiri àgbáyé. Mo kí gbogbo ọmọ Yorùbá, ọmọ ológo aládé káàkiri àgbáyé. Ẹ jọ̀ọ́ mo tún dé, ẹ má ní mò ń tẹnumọ́rọ̀ jù. Ọ̀rọ̀ Yorùbá ni mo tẹ̀lé o. Ipe iṣu àtẹnumọ́rọ̀ kò kí ń jóná. Mo rò pé mo sọ dáadáa. Ọ̀rọ̀ lórí pé orílẹ̀-èdè ni wá. Torí ó dàbẹ̀ ni pé kò yé àwọn kan tó. Àwọn kan kọ̀, wọ́n takú pátápátá sínú oko ẹrú ni. Ìdè oko ẹrú wọn refuse láti jà kúrò. And tó bá dẹ̀ rí bẹ́ẹ̀ ó yẹ kó yé gbogbo wa wípé a ní tẹ̀lé àwọn tán ṣàṣọ pé dandan method oko ẹrú yẹn làwọn fẹ́ lò. Nígbà tó Ọlọ́run lóun ti tú ìdè nínú ayé wa Ọlọ́run lóun ti yọ wá kó òun òkùnkùn fi wá sínú ìmọ́lẹ̀ òun Ọlọ́run ló ní ohun gbogbo nǹkan tí ò yé wa òun ti fi yé wa òun dẹ̀ tún máa fi yé wa lọ Ọlọ́run ní òun ni amọ̀nà wa òun ló máa tọ́ wa sọ́nà kí wá ló dé tẹ́ pé àwa ní tẹ̀lé tọ́lọ́run Ọlọ́run ló dá wa àwa kọ́ la dára wa ó dá wa pẹ̀lú èdè pẹ̀lú àṣà pẹ̀lú ìwà pẹ̀lú gbogbo nǹkan bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe ara ẹ̀ káàkiri àgbáyé ó bá jí dára ó dára yẹn ó dá káàkiri àgbáyé ni tó ní kálukú ní tiẹ̀ lọ́tọ̀ káàkiri káwa Yorùbá rèé a wà ní orílẹ̀-èdè wa kò jẹ́ dàrú wípé àwọn amúnisìn nígbà tán dé síbi táwa Yorùbá wà wọ́n bá wa ní orílẹ̀-èdè ni wípé Yorùbá ni wá láti àtètè kọ́ṣe wá lọ́lọ́run ti dá ní Yorùbá pẹ̀lú gbogbo nǹkan tó fi kẹ́ wa
gbogbo nǹkan ló fi kẹ́ wa, ìwà wa, ọ̀rọ̀ wa, àṣà wa, gbogbo nǹkan wa ló fi kẹ́ wa pátápátá. Ó ti dá wa síbẹ̀ ká dẹ̀ ń ṣe ìṣe wa, à ń gbégbé ayé wa, àwọn baba ńlá wa tí wọn ò pẹ́ nikẹ́ni, wọn ò wá pẹ́ nikẹ́ni pé jọ o wá recognize àwọn, jọ ó dìgbà tó bá pe àwọn láíláí tó dẹ̀ ní ìdàgbàsókè. Ó máa ń dùn mí pé àwọn Yorùbá ò mọyì ara wọn, ara ta ló mọyì wa. Ẹjọ́ àwọn tí à ń pè wípé kó wá recognize yìí, ẹjọ́ ṣé wọ́n pè yàn kankan kó recognize àwọn ni? Àbí wọ́n ṣe nǹkan kan rí tó máa sọ pé ẹjọ́ ẹ̀yin Africans lápapọ̀ ẹ wá bá wọn dá sí káàtì ẹ̀ máa ti wá sọ pé Nàìjíríà bí Yorùbá? Wọ́n pẹ́ anybody ni? Ṣé bọ́n ṣe bó ṣe wù wọ́n ni, bó ṣe tẹ́ àwọn lọ́rùn àti àwọn èèyàn tí wọ́n náà ń ṣe náà. Ẹgbẹ́ ẹnujọ́ mẹ́ta yìí Britain kúrò ní EU, ṣó fi lọ wá láfíríkà nípa ẹjọ́ ẹ̀yin Africans o òun fẹ́ kúrò ní EU, kí ni ìròyìn nípa ẹ̀? Ṣó béèrè lọ wá ni? Ṣó fi lọ wá ni? Ṣé bí Yorùbá ti ń bẹ kí EU tó bẹ, Yorùbá ti ń bẹ kí United Nations ti ń bẹ, Yorùbá ti ń bẹ kí Amẹ́ríkà gbọ́n tó máa bẹ. Nígbà tí Amẹ́ríkà fẹ́ gba independence tiẹ̀, ṣó pé Yorùbá ni? Iná Yorùbá wà ń bẹ náà. Ṣó pé wá wípé well òun fẹ́ dojúkọ àwọn British Empire yìí o, kọ́ máa ń ṣe ọ̀gá lórí àwọn ọmọ wọn fẹ́ dá dúró. Ẹjọ́ ṣó pé wá, ṣó pẹ́ nikẹ́ni oríṣiríṣi tí gbogbo ń ṣe, ṣé wọ́n pè èèyàn sí? Ṣé wọ́n pè èèyàn sí ni? Àwọn kan dẹ̀ máa sọ yẹn ó dìgbà tí àwọn kan bá wá pe àwọn àkólé ṣeéṣe, kò rí bẹ́ẹ̀ láíláí, slavery mentality ló ń jẹ́ bẹ́ẹ̀, má dẹ̀ ṣàlàyé bó ṣe jẹ́ bẹ́ẹ̀. Àwọn náà mọyì wa, ẹjọ́ ṣé wọ́n mọyì wa nígbà tí wọ́n dé nígbà náà lọ́hùn, nígbà bàbá ńlá wa? Ṣé wọ́n bá wa ní oore ọ̀fẹ́ tó pọ̀ tọ́lọ̀ ń ṣe fún wa? Ṣé wọ́n rí ni? Wọ́n rí wọn bá náà. Wọ́n mọyì tọ́lọ̀ ń ṣe fún wa, wọ́n mọ gidi. Òun náà ṣe fúnra wọn 100 years now. Ṣebí ìtàn náà ni àwọn ṣe independence ibi lórí irọ́ ni. Àwọn tẹ́pọ̀n ti planning tí wọ́n ti fọkàn sí pé 100 years àwọn yẹn máa pé ni. Ṣebí ariwo gbogbo ẹ̀ ló pọ̀ tán fi ṣe bẹ́ẹ̀ ní pé òkè àwọn ń lọ. Ṣé wọ́n lọ ni? Nígbà tẹ́ bá wọn kan níbi àyè geographical location tẹ́ wá, ẹ bá wọn lóríṣiríṣi orílẹ̀-èdè, ẹ kó wọn pọ̀, ẹ sọ wọn lórúkọ fúnra yín, ẹ sọ ní Nàìjíríà, ẹ kó wọn pọ̀, ẹ wá jẹ́ kó máa lose gbogbo nǹkan tó jẹ́ tiwọn, identity wọn jẹ́ kó máa lose ẹ̀, ẹ gba èdè lọ́wọ́ wọn, ẹ gba English language sílẹ̀, ẹ bẹ̀rẹ̀ sí gba ìmúra wọn, ẹ ní aṣọ tí nìkan máa wọ̀, nǹkan tí nìkan máa ṣe, ẹ̀kọ́ tí yín òní kan máa kọ́, gbogbo nǹkan tẹ́yìn gbé sílẹ̀ ìran Yorùbá ti ní tẹ́lẹ̀, kò sí area tí ẹ̀yin sọ pé ẹ ṣe ẹ̀kọ́ science ni art ni gbogbo ẹ̀ Yorùbá ní àwọn baba ńlá wa ti ní ìtàn ti advance inú ẹ̀. Ọlọ́run ló mọ bí tán máa ti dé báyìí kápẹ́ kì í ṣe pé àwọn amúnisìkà yìí tán dẹra wọn lọ́nà tán dènà ara wọn. Ó níbi tán máa ti ká máa ti Yorùbá máa ti dé. Ẹ wá gba gbogbo nǹkan yẹn, ẹ wá ń sọ wípé bí ìgbà tí wọn ní ìmọ̀ tí ìran yẹn ò ní ìmọ̀ tó dẹ́ pé Ọlọ́run dá wa pẹ̀lú ìmọ̀ pẹ̀lú gbogbo nǹkan tó dá ni. Ẹ ń gba gbogbo ẹ̀ lọ́wọ́ gbogbo ìran káàkiri. Ẹ wá ní ẹ̀kọ́ tí yín ló dá, nǹkan tí yín ló dá, ẹ kó gbogbo ẹ̀jọ ẹ ní Nàìjíríà ni. Ẹ wá jẹ́ kí oníkàkùn gbàgbé ìran tó ti wá. Ẹ tún ṣe débi pé ní àgbáyé ẹ jẹ́ kí ayé gan máa mọ̀ pé àwọn ìran kan wà. Èyí tẹ́yìn sọ yẹn Nàìjíríà náà ni Nàìjíríà ní gbogbo Nàìjíríà sì ni wọn, kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Orílẹ̀-èdè lọ́lọ́run fi dá wa mọ̀ káàkiri àgbáyé. So oníkálukú máa sọ ara ẹ̀, ó máa júwe ara ẹ̀ according to orílẹ̀-èdè ẹni bó ṣe wà nìyẹn. Mo máa ń sọ even l'Amẹ́ríkà níbẹ̀ yẹn ẹ máa gbọ́ wọn máa sọ Jewish Americans, Indian Americans, African Americans, wọ́n máa pè é gẹ́gẹ́ bí orílẹ̀-èdè Irish Americans, wọ́n máa pè é orílẹ̀-èdè ẹ̀ náà máa fi pè é torí àwọn ọmọdé bẹ̀ wípé bọ́lá ń ṣe ṣe nìyẹn. So àwọn bá ṣe léṣe pé kẹ́nìkan má ti rántí ibi tó ti wá mọ́, kò sẹ́ni tó ń pè rẹ̀ ní Yorùbá àbí Ìgbò àbí ọ̀kan wákàn máa Nigerians. Àwọn tí wọ́n fi sílẹ̀ nìkan àwọn amúnisìn yẹn, àwọn tó filẹ̀ kan máa ṣe ẹ̀yìn àwọn yẹn ò pààrọ̀ tí wọ́n, àwọn Fúlàní ò pààrọ̀ orúkọ wọn, wọn ò fi èdè wọn lẹ̀, wọn ò fi àṣà wọn lẹ̀. Ìran tó kù tán fẹ́ mú lẹ́rú àwọn náà gba ọpọlọ wọn wá ṣe níṣe wípé káwọn máa sọ pé àwọn kàwé ní ìwé táwọn kọ́ wọn. Àwọn Fúlàní tẹ ní wọn kọ́ níwèé, àwọn yẹn ò gba ẹ̀kọ́ tiwọn, àwọn yẹn ò gbẹ̀kọ́ tiwọn, àwọn yẹn maintain tiwọn ni. Ṣé báwọn náà ni wọ́n ń ṣe gbogbo ọgbọ́n tó wà lẹ́sìn? Ṣáwọn kan náà control ẹ̀yin tẹ kàwé, àwa tá la kàwé àmọ́ gbogbo ẹ̀, ṣáwọn tó ń tí ò kàwé, àwọn tó maintain èdè wọn, tó maintain ìran tiwọn, heritage wọn, ẹjọ́ ṣáwọn kan náà control àwa tá la kàwé. Ìdí tẹ́ ti máa mọ̀ wípé ó ṣe dandan kéèyàn mú ìran ẹ̀ dání, heritage ẹ̀ dání nìyẹn. Wọ́n wá ṣe ìkà yẹn tán, ìgbà tán lọ tán purọ́ pé àwọn lọ tán láwọn ṣe independence, wọ́n tún sọ wá lórúkọ, wọ́n sọ wá lórúkọ, wọ́n tí kò lórí sọmọ lórúkọ yìí, wọ́n ní western region ṣé yẹn jọmọ Yorùbá, ṣé orúkọ Yorùbá nìyẹn? Wọ́n wá ní àwọn ṣe pé ká máa ṣe ìjọba wa region èwo tó jẹ́ pé a sọ èdè wa, ìpè gbogbo nǹkan wa, èdè wa, òfin wa, constitution, everything Yorùbá ni. No, òyìnbó yìí náà ṣe ni. Nǹkan tó bá dẹ̀ mú wa ṣe máa sọ òyìnbó yìí, then a ṣì wà ní oko ẹrú yẹn torí kí oko ẹrú tán fi sílẹ̀ nìyẹn. Mo máa ń sọ mo dẹ̀ máa tún sọ gbogbo gbà. Àní ẹ yọ English language kúrò nínú ìran gbogbo àwa tá wà níbi tí wọ́n pè Nàìjíríà yìí. Ẹ kó wa jọ síbi kan kẹ́ yọ English language kúrò bóyá oníkàkùn ní lọ́ọ́ lè bà bẹ́ẹ̀. A lè gbọ́ra wa náà, a lè gbọ́ra wa láíláí, kò possible. Ṣùgbọ́n tó dẹ̀ ti rí bẹ́ẹ̀ tó ti jẹ́ pé Ọlọ́run dá wa bẹ́ẹ̀ ni ẹ tún ṣe ẹ máa yí western region, south west, ẹ ṣáà ń pè wá lórúkọ
tí òun ṣe so that ní rántí pé Yorùbá ni wá, ìran ni wá. Ẹ máa parọ́ oríṣiríṣi nǹkan lẹ́kọ́ jọ. Nigeria nation ni, one nation ni. Ọlọ́run, àwọn arábí ìbúrò òyìnbó kan ní kán máa sọ gbogbo nǹkan ẹ̀kọ́ lóyìnbó. Ìgbà tó yá ń sìn, ṣé àwọn tó jẹ́ pé àwọn yẹn ti gbọ́n, ṣé wọ́n bẹ̀rẹ̀ sí fi èdè wọn kọ àwọn nǹkan sìn? Àwọn tó ń fẹ́ kọ́ borí gbogbo yín láti gba gbogbo nǹkan tó jẹ́ gbogbo nǹkan ìran tó wà níbi tó ń pè Nàìjíríà. Ṣé wọ́n ti ń fèdè tiwọn sọ pé kó override èdè oníkálukú? Àwọn èèyàn wa ò dẹ̀ bọ́, kò yé wọn. Orílẹ̀-èdè ni Yorùbá, ìran ni Yorùbá, kò kí ń ṣe pé èèyàn kankan ló ṣe bẹ́ẹ̀. Ọlọ́run bá tó dá ayé àti ọ̀run, tó ní agbára lórí gbogbo pátá, tó ní àṣẹ lórí gbogbo pátá, òun ló dá wa o. Bó dẹ̀ ṣe wà títí ayérayé ni, bó ṣe máa wà nìyẹn. Àwọn ìran kan wà tán ti parun, táwọn ìkà yìí ti parun. Ìran Yorùbá ò ní parun láíláí, kó má bàa parun láwa lẹ́nu yìí. Àwọn kan wá ń sọ wípé ó dìgbà tí àwọn ìlú kan tán bá recognize Yorùbá, tán bá ní ìlú wo náà ti ń sọ bẹ́ẹ̀. Ike tán bá báwọn ṣe ń sọ, tán bá declare wa ní nation, láṣẹ lè jẹ́ nation, yes, wọ́n máa recognize wa. Ní ìmọ̀ Yorùbá yẹn sọ dáadáa jàre. Tí n bá fẹ́ translate àwọn ọ̀rọ̀ míì, ó máa ń conflict, ẹ má bínú. Nǹkan tí mò ń try láti sọ ni pé wọ́n máa recognize wa, but àwọn kan sọ wípé kán declare wa, àwọn náà máa ṣẹ̀ṣẹ̀ pè wá lórílẹ̀-èdè. Pé a máa dúró káwọn ìlú kan kán pè wá lórílẹ̀-èdè, kán mọ̀ wá lórílẹ̀-èdè náà. I don't know how to say it. But nǹkan tí mò ń try láti sọ ni pé àwọn kan believe pé United Nations òun ló máa wá declare wa ní nation. Lápapọ̀. Àbí pé àwọn ìlú ńlá kan ló ṣẹ̀ṣẹ̀ máa fọwọ́ sí, ló ṣẹ̀ṣẹ̀ máa gbà. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Lápapọ̀. Ọlọ́run ọba nù, Ọlọ́run. Báwo ni ẹ ṣe jẹ́ bẹ́ẹ̀? Orílẹ̀-èdè ni wá, Ọlọ́run ló dá wa. Ṣáṣẹ tọ́lọ́run ti fi dá wa látàtètè kọ́ ṣe yẹn kò exist mọ́ ni. Ṣáà kí n ṣe Yorùbá mọ́ ni. Orílẹ̀-èdè ni wá. A ti wà ní orílẹ̀-èdè látàtètè kọ́ ṣe wá. Àwọn United Nations kò kí ń ṣe pé èèyàn kan ló ń jẹ́ bẹ́ẹ̀. Ṣé bí organization àpapọ̀ orílẹ̀-èdè káàkiri àgbáyé ló ń jẹ́ bẹ́ẹ̀? Àwọn tó wà ní membership ní orílẹ̀-èdè àgbáyé ni. Nítòótọ́ àwọn kan ló dá sílẹ̀. Àwọn tó dá sílẹ̀, àwọn náà ń pera wọn ní Security Council, permanent members. Àwọn tó jẹ́ pé permanent ni wọ́n, bí àwọn 5 ni. Àwọn 5 náà wà ń bẹ̀. Nínú àwọn 5 yẹn wọ́n yọ̀kan fún kan o. But àwọn Amẹ́ríkà gangan ní kókó pé àwọn fẹ́ bẹ̀rẹ̀ United Nations. Tọ́jọ́ sọ́lẹ̀ ara wọn, League of Nations nígbà náà. Pẹ̀lú Britain, pẹ̀lú France. Àwọn 5 nísìn. Kò sí kankan wọn tó pé ẹnikẹ́ni lágbàáyé yìí wípé ẹ wá declare mi lórílẹ̀-èdè. Ẹ̀yin lẹ máa pè mí lórílẹ̀-èdè, ẹ̀yin lẹ máa sọ mí lórílẹ̀-èdè. Kò sẹ́ni tó sọ bẹ́ẹ̀ láyé, Ọlọ́run ló ń create orílẹ̀-èdè. Nígbà tó ní káàkiri wà láyé ẹ̀, kí ni right ẹ̀yin láti máa sọ pé òun ló máa sọ fún yín pé ó dìgbà tóun bá pè yín lórílẹ̀-èdè? Under kí nìyẹn wà kò yé mi. Under kí ló wà? Mo sọ fáwọn èèyàn náà, a kọ ìwé káàkiri, a contract ìlú káàkiri over 100 káàkiri àgbáyé. Nǹkan tá à ń sọ fún wọn ni pé kán recognize wa. Wípé kán ìmọ̀ mọ́ ṣe lè sọ recognize. Kán mọ̀ wípé Yorùbá a wà nínú ibi tó ń pè ní Nàìjíríà, pé orílẹ̀-èdè ni wá bí Ọlọ́run alààyè ṣe dá wa. Bí ọba ayérayé ṣe dá wa, ọba tí ò ní ìpẹ̀kun, ọba tí ò ní ìbẹ̀rẹ̀, bó ṣe dá wa. Wípé kán recognize wa o, wọ́n ti kó wa pọ̀ látijọ́ yìí o, wọ́n ń pè wá lórúkọ oríṣiríṣi o, orúkọ wa gangan ní Yorùbá o, nígbà tán dé wọ́n bá wa o, àwọn gangan ń pè wá o, ní Yorùbá kingdom o, Yorùbá nation o, Yorùbá land o, Yorùbá ni wá o. Recognition yẹn là ń sọ. Àwọn kan ní ẹ bóyá àkọ́, bó bá yá ẹ̀rí máa jáde, at least gbogbo ọmọ Yorùbá la ní kí Ọlọ́run ní kí gbogbo akọ́. So bí gbogbo wa kọ́ bá kọ́, ó ti hàn káàkiri àgbáyé ṣá pé ìyanu ṣẹlẹ̀. Irọ́ yẹn ti dòótọ́. Torí gbogbo àgbáyé ló ti mọ Yorùbá nation báyìí. Pé orílẹ̀-èdè kan wà tó ń pè ní Yorùbá nation nínú ibi tó ń pè ní Nàìjíríà. Pé ọ̀tọ̀ ni wọ́n. Different nations ló wà níbi tó ń pè ní Nàìjíríà. Different nations. Bí àwọn amúnisìn ṣe máa ń parọ́ nìyẹn. Ṣèbí ìgbà yẹn tán mú ẹrú tán pa ẹrú táwọn church ń sọ pé Church of England sọ pé akérèdé àwọn ní sámọ̀ pé àwọn dúdú ò ní sóòlù ni. Àwọn náà gbàgbọ́ pé ó tọ́ sí káwọn fìyà káwọn ṣe wọ́n bọ́ ṣe ń ṣe wọ́n torí wọn ò ní sóòlù. Ṣẹ́dá kan wà tọ́lọ́run dá tí ò ní sóòlù. So oríṣiríṣi nǹkan brainwashing wọ́n máa ń sọ, wọ́n máa fi tàwọn èèyàn. Àwọn tẹ́pẹ́ mọ ìwà. Ṣé wọn mọ ìwà náà ṣe takú sọ́dọ̀ wa ni? Ẹ lè rí wọn níbi tán bá rí àǹfààní bẹ́ẹ̀ láíláí àwọn òlú láì. Wọ́n máa sọ fún ẹni pé kí ló wà ń bẹ̀ fáwọn. Kò sí nǹkan kan bẹ́ẹ̀ báyìí àwọn ò lọ ní àwọn ò tiẹ̀ súnmọ́ bẹ̀ ní. Ṣé wọn ò mọ àǹfààní wa? Wọ́n ṣe takú láti ìrandíran tán ti wà ní àárín wa, tán wá tán lọ tán bọ̀. Ṣé wọn ò rí ni? Àwọn òde máa àǹfààní ara wa. Ẹ á máa sọ wípé ó dìgbà téèyàn kan tó bá declination, ó dìgbà téèyàn kan tó bá pè yín, tó bá mọ̀ yín. Ó yẹ ká mọ yàrá wa náà. Èwo la bọ̀rọ̀ dọ̀bálẹ̀ fún màálù tó ra fẹ́ jẹun. Èwo la bọ̀rọ̀ ríra wa fín ká má mọ yàrá wa. Èwo la bọ̀rọ̀ kó olóko ẹrú kan wọnú olóko ẹrú mi. Àkílódé kí ló ṣẹlẹ̀? Láíláí o, ọmọ Yorùbá kò nu oko ẹrú kan kó lọ sóko ẹrú mi o. Ọmọ Yorùbá ti mọ oore tọ́lọ́run ṣe fún àwa o. A mọ oore tọ́lọ́run ṣe fún wa o. A mọ iyì tọ́lọ́run fún wa o. A mọ ògo tọ́lọ́run fún wa o. A dẹ̀ fi rálẹ̀, a fi ṣe ránú, a fi ṣe rádaràdá mọ́. Ọlọ́run gba nǹkan lọ́wọ́ ta, nǹkan wa ó gbà lọ́wọ́ ta, ó gbélé wa lọ́wọ́. God of restoration ó dá padà fún wa níre ní dáadáa. Àwa là mọ iyẹ̀. Ọlọ́run ọba tó láyé àtọ̀run, òun làwa ń dúró dé láti sọ ọjọ́, láti sọ déédéé àsìkò pé ìjọ yìí ó yá ẹbọ tẹ lọ declare. Ọlọ́run làwa ń dúró dé, ṣùgbọ́n Ọlọ́run ló dá wa.
àwọn kan dẹ̀ sọ pé bóyá àwọn kan wọ́n ń bú àwọn ìlú kan àwọn kan wọ́n ń sọ̀rọ̀ sáwọn ìlú kan sọ̀rọ̀ sílùú wo bó ṣe rí ni ká ṣe sọ fúnra wa náà àgbà àgbáyé ọlọ́run ló ṣe oore yẹn tó ní pé kéèmí kí n contact ẹni tó bá fẹ́ kó pè wọ́n kó béèrè lọ wọ́n wípé ẹjọ́ nǹkan tó fi ìwé tó kọ sí yín ẹjọ́ àwọn fẹ́ rí ẹ̀ka kọ́ fi mọ̀ yín kẹ́ka mi ò ní intention àti fún ẹnikẹ́ni ọmọ Yorùbá lápapọ̀ ní máa fi hàn nínú Yorùbá nation tí ọlọ́run ti gbé kalẹ̀ fún wa tó ti declare fún wa gbogbo ẹ̀lẹ́ máa rí bọ̀tẹ́ tó bá ní òun ò lè dúró dìgbà yẹn kó lọ béèrè lọ́wọ́ àwọn ìlú yẹn kó mú fóun kà tó bá jẹ́ pé ó ní ẹnu níbẹ̀ débẹ̀ kó mú fún tó bá jẹ́ pé ọmọ kan ló ń ṣiṣẹ́ níbẹ̀ tó lóun fẹ́ mú fajá kó fẹ́ ṣe àkóbá yé àtọ̀run fún ọmọ bẹ́ẹ̀ ni ó fẹ́ kó bá ru ẹni tó ń ṣiṣẹ́ níbẹ̀ ni but kó gbé kó lọ ṣe torí gbogbo nǹkan tá à ń sọ under diplomacy ló wà ó dẹ̀ ní protocol tó wà lọ́ndà diplomacy wọn sọ tán ṣe wọn ò wí nǹkan tán ṣe ó ní àwọn nǹkan tó wà ń jẹ náà ó ní nǹkan tá a lè ṣe ó ní nǹkan tá a lè ṣe síta ní àwọn ìgbà kan èyí táwa kọ sí wọn a sọ fún wọn ní straight yìí pé ẹ recognize wa kò ń ṣe pé èèyàn kan rẹ́nikẹ́ni fín àbí èèyàn kan sọ pé kéèyàn kan máa ṣọ̀gáhùn a sọ fún wọn ní mutual respect ní bọ́lọ̀ ṣe dáyín ló ṣe dá wa ẹ má fojú ẹrú wò wá mọ́ o nation ni wa ẹ dẹ̀ jẹ́ ká jọ ṣe pọ̀ genuine relationship mutual relationship with respect bó ṣe wà nìyẹn pẹ̀lú respect bọ̀ kì í ṣe pé ẹ máa fún wa ní condition ẹ máa sọ pé kí n tó lè recognize ẹ wá ṣe lè àyọrọ o láíláí èmi sọ débẹ̀ fún wọn wípé Yorùbá nation under neutrality la máa ti operate which means pé ní ọ̀tá gbogbo èèyàn lọ́rẹ́ wa èèyàn kan ò lè sọ fún wa wípé èèyàn kan báyìí lọ bá jà ọ lọ ṣe ní ọ̀tá neutrality ni mo sọ débẹ̀ wípé ẹni tó bá recognize ìran Yorùbá nation ó ní Yorùbá nation máa recognize mo sọ débẹ̀ pé ẹni tó bá recognize Yorùbá nation ìlú tó bá recognize Yorùbá nation ní Yorùbá nation máa recognize kí ló lé nù yẹn bó ṣe wà nìyẹn ó wà àwọn olúbẹ̀ wà lágbàáyé sìn yìí jẹ́ pé àwọn olùkọ́ recognize wọn wọ́n dẹ̀ ń gbé gbáyé wọn bọ́lọ́ ń ṣe dá wọn ní dáadáa in fact ọ̀dọ̀ wọn dájú àwọn tọ́nà recognize lọ pàápàá àìmọye ìlú lágbàáyé tọ́nà recognize tí ìlú wọn dẹ̀ dá gidi jùlọ tọ́nà recognize lọ. bẹ́ẹ̀ mi ṣe sọ fún wọn nìyẹn Ọlọ́run dẹ̀ ló rán mi bẹ́ẹ̀ tọ́lọ́run sọ fún mi lèmi sọ fún wọn ìtọ́nà ní kí bó ṣe ní kí n kọ́ ni mo ṣe kọ́ èyí tí lọ́ọ̀yà kọ tó kọ sí UN tá kọ sí gbogbo international bodies bọ́lọ̀ ń ṣe ní kakọ́ la kọ́ Ọlọ́run bẹ́ẹ̀ nígbà tẹ́mi tún ṣàlàyé fún pé nǹkan báyìí ni Ọlọ́run ní ká ṣe ó yé òun àti àwọn atajọ́ iṣẹ́ Ọlọ́run tún wá ṣẹ̀ṣẹ̀ wá tún fi yé òun fúnra rẹ̀ Ọlọ́run tún ṣe ìmísí lọ́ọ̀yà yẹn tẹ́ bá rí bó ṣe kọ́ ẹ ti mọ̀ pé yes direct Ọlọ́run nílé kò wá látọ̀dọ̀ èèyàn iṣẹ́ tọ́lọ́run rán wa ni èèyàn ń dárú iṣẹ́ báyìí ṣe ni èèyàn á ní ọgbọ́n jọ Ọlọ́run lọ ni nǹkan tó ní ká kọ́ lakọ́ nǹkan tó ní ká sọ lásọ ó dẹ̀ ti yí àwọn tá à ń kọ́ sí ó ti yé wọn ṣùgbọ́n wò pé òkè ó dá ipá ara bíi ti ń lọ lóòótọ́ o bóyá káwọn sì mú àwọn supervisor ẹrú tó wà ń bẹ̀ táwọn ní bóyá àwọn fún ní ìmọ̀ kan àwọn kọ́ níwèé àbí páwọn fi nǹkan ṣàlàyé fún wọn tó dẹ̀ jẹ́ pé òdì ni wọ́n fi ṣàlàyé fún wọn ṣàlàyé fún wọn dáadáa torí ká lè ṣe máa mú olóko ẹrú ẹ ṣe lè máa sọ pé ó dìgbà tẹ́yìn bá recognize èèyàn kan ó dìgbà tí ìlú kan méjì kan bá sọ pé òun mọ̀ nígbà tó Ọlọ́run tún recognize wa náà àbí báwọn ṣe ń sọ Yorùbá yẹn pé ó dìgbà tí àwọn ìlú yẹn bá declare wa à ń béèrè recognition nǹkan tí mo kọ sí gbogbo wọn yẹn recognition mo béèrè fún lọ́dọ̀ wọn pé recognize wa nǹkan tí mo ń try láìsọ ni pé àwọn yẹn sọ pé ó dìgbà táwọn ìlú yẹn bá wá declare wa èèyàn kankan lè declare wa o kò ṣeé ṣe o àwa fúnra ara wa la máa sọ fún ayé pé ó ti wá tó gẹ́ báyìí ìlú ọ̀tọ̀ lọ́lọ́run dá wa o orílẹ̀-èdè lọ́lọ́run dá wa o a dẹ̀ ti mọ̀ bẹ́ẹ̀ yẹn torí náà ló bá tán ní ìlú Olúwa ràn wá lọ́wọ́ dé o Ebenezer ní ìlú Olúwa ràn wá lọ́wọ́ dé Yorùbá nation ó ń padà sílé orúkọ wa à ń padà lọ jẹ heritage wa à ń padà lọ protect land wa à ń padà lọ protect bó ṣe wà ní ó simple bẹ́ẹ̀ yẹn ni àwọn kan wọ́n dẹ̀ ń sọ bẹ́ẹ̀ ní kó lé kókókókó kí ló lé inú tọ́lọ́run fọwọ́ sí kí ló lé inú tọ́lọ́run ṣe kí ló lé inú tọ́lọ́run ní kó yá òun láti ṣe kí ló lé bẹ́ẹ̀ ẹ wo iye ọdún táwọn Israẹli ti ń bẹ̀bẹ̀ nígbà tó wà ní Egypt ìgbà tọ́lọ́run gbé tó dé ní pẹ̀lú àpàlà ẹ̀ pẹ̀lú ìyanu ẹ̀ ìgbà wo ni Moses fi ṣe pápá tó kún wọn kún bẹ̀ Ọlọ́run ló yáhun ó ti yáhun èèyàn kan ní ó ti yá jù ibi tó bá ti ní àìdíà ni kò sọ àìdíà tó bá ní ni kò sọ kalẹ̀ ká gbọ́ ìwọ tó bá ló ti yá jù kó sọ bó ṣe fẹ́ lajú sílẹ̀ tó máa gbalẹ̀ tó máa parun ẹ̀ àwọn kan dẹ̀ ń sọ wọ́n máa dìklẹ̀ wa ni o ká dúró fún ta ní ọmọ Yorùbá ò dúró fẹ́nikẹ́ni o ìyẹn mo fẹ́ ṣàlàyé fáwọn ọmọ Yorùbá àwọn ọmọ Yorùbá àdúró fẹ́nikẹ́ni o èmi o tọ́lọ́run ní pé kí n jẹ́ṣẹ́ directly fọmọ Yorùbá tí mo dẹ̀ ń jẹ́ bọ́lọ̀ ṣe rán mi táwọn Yorùbá dẹ̀ sọ pé ó tẹ́ àwọn lọ́rùn mo ń sọ fún yín ni o èmi ò sọ pé a máa láti dúró de ìlú kọ̀ọ̀kan láti wá declare wa o nǹkan tẹ́mi sọ fún wọn o recognition kàn dẹ̀ stand with us kàn dẹ̀ jẹ́ ká jọ ṣe pọ̀ with mutual respect ẹni tó bá recognize wa la máa recognize mo sọ bẹ́ẹ̀ o mo dẹ̀ tún ṣàlàyé fún wọn pé kọ́ má jẹ́ kí ogun wà ní Nàìjíríà àwọn ò fẹ́ ogun peace la fẹ́ nítorí a ṣì máa remain neighbors a dẹ̀ fẹ́ kó jẹ́ pé ká ṣì jọ máa ṣe peacefully mo ṣàlàyé bẹ́ẹ̀ fún wọn pé gbọ́nà tẹ́ bá fẹ́ gbà ní kẹgbẹ́ má jẹ́ kó ogun wà ní Nàìjíríà àwọn ò fẹ́ ogun ṣùgbọ́n tó bá di kàráǹgídá Yorùbá máa defend nǹkan tọ́lọ́run ṣe fún mo dẹ̀ hope wípé ẹ máa stand with us
ẹni tó bá ní òun mọyàn kankan nínú àwọn ìlú ńláńlá yẹn kó lọ bá wọn kó béèrè lọ wọn kó ní ẹjọ́ lẹ́tà tí wọ́n kọ sí òun fẹ́ rí especially àwọn security council members 15 ni wọ́n 5 ni permanent èyí tó ẹ bá lè lọ bánu wọn pé ẹjọ́ lẹ́tà tí obìnrin kọ sí yín ẹ fẹ́ rí o mo sọ fún wọn àwọn ò fẹ́ ogun o peace làwa fẹ́ gbogbo ọ̀nà pátá ládẹ máa gbà láti make sure pé everything tá a bá ṣe peacefully la ṣe ṣùgbọ́n tó bá di kàráǹgídá tó di bẹ́ẹ̀ àwa máa defend ilẹ̀ wa mo dẹ̀ hope pé ẹ máa dúró tì wá láti help wa àkọọ́lẹ̀ kúkú ni ó ti wà lákọọ́lẹ̀ èrí ló ń jẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé wọ́n ní wọn béèrè ẹ̀pẹ́ anybody wọn ṣe ẹ̀rí wà lẹ̀ mo sọ fún wọn but mi ò ní sọ pé nítorí ẹ fẹ́ help ọmọ Yorùbá kẹ wá mọ́ ọmọ Yorùbá lẹ́rú láyé kò ní ṣẹlẹ̀ mọ́ táyé máa fi parẹ́ mi ò ní sọ pé nítorí ẹ fẹ́ dúró ti ọmọ Yorùbá kẹ wá sọ pé máa gbé condition fún ọmọ Yorùbá láyé kò ní ṣẹlẹ̀ ẹni tó bá fẹ́ dìde ìrànlọ́wọ́ ajẹ́pọ̀ Ọlọ́run gbé dìde ni tọ́lọ́ Ọlọ́run ni ọmọ Yorùbá gbójúlé o òun la àtìlẹ́yìn wa òun ni àtìlẹ́yìn wa òun dẹ̀ ló dá gbogbo pátá òun ló ní ọkàn gbogbo pátá ọdún tó bá sọ fún pé yá dìde wá lọ ṣèrànlọ́ fún ọmọ Yorùbá inú yẹn gan ò ní choice ó máa dìde àdẹ̀mẹ́ntọ́ Ọlọ́run fẹ́ lò ṣùgbọ́n ọgbọ́n náà la sọ fún wípé a máa defend ilẹ̀ wa o tó bá dójú ẹ o a dẹ̀ rò pé ẹ̀yin náà ẹ stand with us ẹ help wa kò jù bẹ́ẹ̀ lọ yóò laburo dọ̀bálẹ̀ fún màlúù tó láfẹ́ jẹran láíláí ọmọ ológo ni Yorùbá o aládé ni wa o aṣíwájú lọ́lọ́run ṣe wa o ọmọ Yorùbá kó lọ ka ìtàn Yorùbá o ọmọ Yorùbá kó lọ mọ bí Ọlọ́run ṣe ògo tó ṣọlá fóun o ó yẹ ká mọ iye Ọlọ́run ayé wa o ká mọ orí Ọlọ́run ayé wa o ká lè mọ bá ṣe máa yín tá máa sìn tá máa fògo fún títí ayérayé yóò ṣàánú wa àánú ẹ̀ tó títí láéláé nínú ayé wa bó ṣoore tó pọ̀ fún wa má jà fọkàn sírò àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn kò tiẹ̀ sílùú tó máa sọ pé òun fẹ́ wá bá wa declare níbo òfin àgbáyé wa òkàn máa wọlé onílù á sọ pé ó fẹ́ lọ declare fáwọn kan nínú ìlú náà òfin àgbáyé wa náà a jẹ́ pé òun yẹn fẹ́ dúró till kingdom come ni ìgbà tó dẹ̀ jẹ́ pé àwọn tá à ń sọ yìí náà àwọn náà ń jẹ nídìí màdàrú àwọn náà lámúnisìn ojú ló ká wọn mọ́ ayé ti lajú ni so oníkàkùn ti rẹ́ra wọn dáadáa so ti di ká máa fọgbọ́n ṣe ọgbọ́n náà fi ń ṣe wọn ò ní choice ni sàánù òde gbọdọ̀ tún àmà tara wa bí ẹrú mọ́ àgbà tó oníkàkùn tójú ti ilẹ̀ mọ́ ojú ti mọ́ lóru or something like that àwọn oníkàkùn ti ríra wọn náà oníkàkùn ti ríra wọn oníkàkùn ti ṣe aṣọ lójú egun oníkàkùn ti ríra wọn pé ìwọ ló ń ṣe báyìí ni oníkàkùn ti rí bó ṣe ń lọ so ń sìn kò sí pé ọ̀kan fẹ́ mẹ́yàn kan lẹ́rú màá bẹ́ẹ̀ fẹ́ tó bá fẹ́ tara ẹ̀ ní ẹrú nìkan lókù èwo làbúrò sọ pé adóde èèyàn kan kò sí nǹkan tó jọ o Ọlọ́run là ń dóde o Ọlọ́run tó dá yàtọ̀ ọ̀run ni o kò dẹ́ ṣe pé bóyá àwọn kan tó ń sọ ẹ̀yin Yorùbá nation ká gbogbo wa ní Yorùbá àfi tó kì í ṣe Yorùbá ìran ẹni Yorùbá àbá ọ̀nà tó ṣe ń sọ ìran wa ní Yorùbá náà Yorùbá ní wà náà ìran wa ní Yorùbá Ọlọ́run ti ṣe ilẹ̀ wa fún wa ó ti dá gbogbo nǹkan fún wa ó ti ṣe oore yẹn fún wa tí wàá ní pé ká sọ káyé gbọ́ wípé ẹjọ́ o indigenous people Yorùbá o àti sọ lẹ́ni o Ọlọ́run ti bá wa declare lẹ́ni o wípé àti dólà ìyá ara wa o a fẹ́ máa ṣèjọba ara wa o constitution wa o gbogbo nǹkan wa o security wa o tó jẹ́ ti Yorùbá ní èdè Yorùbá ní ọ̀nà Yorùbá ní àṣà Yorùbá ẹ̀kọ́ Yorùbá gbogbo nǹkan pátá Yorùbá first bó ṣe wà nìyẹn kí àwọn kan má fi rí jọ̀rọ̀ ọmọ Yorùbá o kò sí tó jọ o kò sí nǹkan tó jọ rárá arrangement okò ẹrú ni arrangement okò ẹrú ni torí ìgbà tí wọ́n ṣe ń gbà yẹn ṣé wọn ò padà dàrú ni ṣé wọn ò padà bá gbogbo nǹkan jẹ́ ni ṣé wọn padà máa gbà ní èrò máa wù ní ìwà láti sọ pé àwọn fẹ́ pa ìran Yorùbá náà bá fẹ́ gbàgbó ilẹ̀ Yorùbá ṣé bá alájú rí ń sìn ṣé bá ń fetí gbọ́ kí ló tún kù ètò kù sí Yorùbá nation ni kò sí option ní ayé àti ní ọ̀run Yorùbá nation ni one and only option nìyẹn Yorùbá nation ibi tá a dé ní èmi yìí Yorùbá nation ni èmi kọ́ la ti ń fẹ́ máa bá wọn sọ̀rọ̀ ni ẹ fẹ́ bá wọn sọ̀rọ̀ wọn ò ní gbọ́ wọn ò dáhùn ṣáṣẹ́ pé máa fún wọn ní àsìkò láti bá wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ tá a bá máa sọ a máa sọ ní Yorùbá nation la máa dúró bí Yorùbá nation ni àwa sọ̀rọ̀ sí abára wa sọ̀rọ̀ àwọn ò bá yàn kankan jà Nàìjíríà wà níbi tó wà o Nàìjíríà wà láàyè ó sì ń jẹ́ Nàìjíríà lọ Yorùbá nation ló kúrò ń bẹ̀ torí Yorùbá nation wà nínú nǹkan tó ń pè Nàìjíríà Yorùbá nation dẹ̀ kúrò ń bẹ̀ láti padà sí orílẹ̀-èdè tiẹ̀ ọmọ Yorùbá tó bá lóhùn wá nífẹ̀ẹ́ sí pé òun jẹ́ Yorùbá ó ní ẹ̀tọ́ láti lọ di ọmọ orílẹ̀-èdè tó bá wù ní àgbáyé èèyàn máa naturalize ńbẹ̀ gẹ́gẹ́ bí òfin wọn gbà tó bá dẹ̀ ya process tán bá ń tèkì wá dẹ̀ gbà láti di citizen níbẹ̀ any citizen yẹn lè jẹ́ lágbàáyé yìí tọ́lọ́n bá dáyàn síbi kan tó bá ní kò wọ́n ẹ̀ ń bẹ̀ ìwọ fẹ́ tún rẹ̀ dá ó ní right àti sọ pé o jẹ́ citizen ẹni ìlú náà ìgbà míì kẹrẹ in the circumstances ló ń jẹ́ kéèyàn di ọmọ orílẹ̀-èdè míì circumstances ní láì mọye nǹkan míì tó ń fà láì mọye fi dorí ọmọ orílẹ̀-èdè míì but kò sí bó tilẹ̀ wù kórí wọ́n sì máa trace èèyàn padà sórílẹ̀-èdè tiẹ̀ gangan náà ni so ẹni tó bá sọ pé Yorùbá nation kò tẹ́ ọ̀rọ̀ ọmọ Yorùbá ni a jẹ́ pé bóyá ó fẹ́ mú identity míì nìyẹn tó dájẹ́ pé ó ń sọ pé Ọlọ́run bó ṣe dáhùn òun ò fẹ́ Yorùbá nation no á dẹ̀ sọ̀lú tó bá fẹ́ Ọlọ́run dàlú káàkiri tó pọ̀ káàkiri àgbáyé á dẹ̀ lọ take process ìlú yẹn á dẹ̀ dọ́mọ bẹ̀ bó ṣe jẹ́ nìyẹn kò lè Yorùbá nation wà bí tọ́lọ́run fi sí ṣé bọ́lọ́run ló dá wa ló ṣe gbogbo nǹkan fún wa so kò sí nǹkan tá a lè ṣe sí yẹn
ntọ́lọ́run ṣe nìyẹn, ó dẹ̀ tẹ́ wa lọ́rùn, ó tẹ́ ọmọ Yorùbá lọ́rùn. A dẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ nǹkan tiwa, gbogbo nǹkan tọ́lọ́run ṣe lóore fún aláìmọye ọdún, wọn jẹ́ ká rí lò, wọn jẹ́ àti àmọ́, wọn jẹ́ àrí. Ọlọ́run dẹ̀ ní ìyà ti tó, Ọlọ́run lòun ò fẹ́ ìjà àti gbé tó wà wájú òun yìí mọ́, ìyìn ọpẹ́ lòun fẹ́ látẹnu ọmọ Yorùbá. Lásìkò tí tó ń yọ wá kó ló pẹ́rọ, ń yọ wá kó ní òkùnkùn, ń yọ wá kó ní ìdààmú, ń yọ wá kó ní ikú òjijì, ń yọ wá kó ní òṣìṣẹ́. Ẹ ṣé ká wá sọ pé àfẹ́ ni, àwa fẹ́ nǹkan tó dáa o, àwọn ọmọ Yorùbá fẹ́ nǹkan tó dáa o, a fẹ́ oore tọ́lọ́run ṣe fún wa o, a dẹ̀ rí gbà o, a ti rí gbà o. Ẹ jọ̀ọ́ jẹ́ ká dúró lórí yẹn, jẹ́ á fi ọkàn balẹ̀. Ipò Ọlọ́run ló ṣe, kì í ṣe èèyàn láíláí, kò ń ṣe èèyàn láyé àti lọ́run. Ògo yìí Ọlọ́run ló ní o, ògo Yorùbá nation Ọlọ́run ló ní gbogbo ẹ̀ pátápátá, òun náà tó ní ayé àtọ̀run tó ń jẹ́ èmi ni. Àwa má rí ìdùn ló ní ògo Yorùbá o, Ọlọ́run ló ní gbogbo ilẹ̀ Yorùbá o, tó ní ẹ jẹ́ á fọkàn balẹ̀. Kì í ṣe pé à ń dóde àwọn olùkọ́kọ́ àbí ìlú wo la fẹ́ dóde, sáwọn dóde ẹnikẹ́ni láti ṣe nǹkan tá a bá fẹ́ ṣe. Àti pé òfin àgbáyé gan ò gbà, kí wọ́n olùkọ́ déédéé la inú ẹ sọ pé mo declare ìlú yìí o, níbo kò rí bẹ́ẹ̀ o. Ẹni tó bá fẹ́ ẹnu yàn ni wọ́n máa fi ń kọ mí jẹ o, ọwọ́ yàn ni wọ́n máa fi ń tọ́ ìwé ṣe or something like that. Ìyá ló máa sọ nǹkan tó fẹ́ o, tó bá sọ mọ́ṣá máa wọ ẹ́ nìyẹn o. Wọn ò rí tẹ́ni bọ́dì rò tí wọ́n ló kàn wọ́n. Tọ́ bá dẹ̀ lè rí máa kóńbì kankan kò kàn wọ́n. Ṣáwọn àwa Yorùbá la máa fúnra ara wa sọ pé a máa declare. Ọlọ́run dẹ̀ ló máa ṣe fún wa, ó ti sọ, mo máa ń sọ continuously, ṣé bẹ́ẹ̀ mọ òmìnira Yorùbá 2022. Àṣẹ Ọlọ́run ni kì í ṣe tèèyàn, ọdún yìí ni kò yẹ, kò tiẹ̀ pẹ́, kò pẹ́ rárá. Ní tí mò ń rí òye tí mò ń rí yìí kò pẹ́ rárá. Bó ṣe wà nìyẹn, kò pẹ́ rárá. Ọ̀tọ́dún yìí ni 2022 yìí ni, ṣùgbọ́n kò pẹ́. Ṣé mọ̀ pé akúkú ti wọ lẹ́yìn nínú ọjọ́ mélòó sínsìn, a máa wọ last quarter ọdún yìí. Ló bá tán. Ìyanu ti ṣẹlẹ̀, ẹ jẹ́ ká ọmọ Yorùbá jọ, ẹ bá wa ní sùúrù. Ẹ má rò pé à ń dúró wípé ìlú kan yẹn kó wá declare wa, ó dìgbà tí ìlú kan tó bá sọ pé òun approve wa, láyé àṣìlópẹ̀ ẹrú mọ́ láíláí, kò sí tó jọ. Ó dìgbà tí ìlú kan bá approve àwọn wo, àṣìlópẹ̀ ẹrú mọ́ o, wọ́n máa recognize wa ni, adẹ̀jọ́ máa recognize ara wa, àjọ máa ní mutual respect fúnra wa, àjọ máa ṣe pẹ̀lú ìfẹ́ òtítọ́, ìfẹ́ òdodo tí Ọlọ́run lọ́wọ́ sí, ìgbé ayé dáadáa tí èèyàn kan kò mú ẹnì kankan lẹ́rú, tí èèyàn kan kò wá ìpalára ìparun èèyàn kankan, ìlọsíwájú gbogbo ara wa la máa wá. So ṣẹ́dẹ̀ mọ̀ pé Yorùbá àwa ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀ káàkiri àgbáyé. Tí Yorùbá bá ti dìde ń sìn, gbogbo òlú dìde ni. Ó dà ẹjẹ́ àti bí ìwò, ṣé bí Yorùbá ló ní gbogbo àṣà ẹwà nǹkan ta fi ń ṣe ìyàwó, ẹwù adúrú ìlú tó ti kọ́pì wa náà káàkiri àgbáyé. Tá bá gbé nǹkan síta, tá bá ní latest Yorùbá ní ẹwù adúrú ìlú tó ń kọ́pì ẹ̀ ní àgbáyé. Ṣé Ọlọ́run ò ṣoore fún wa ni? Ṣé ò ṣe wá láṣíwájú ni? Ní tó tiẹ̀ dẹ̀ wá fẹ́ lò wá fún gangan nínú ògbẹ́ tó wà náà yóò tó wáyé. Ó ṣẹ̀ fẹ́ jáde ni. Táyé máa rí, táyé máa gbọ́, táyé máa mọ̀, táyé máa fi yòókù fọ́lọ́run ayérayé títí ayérayé. Ẹ jẹ́ àfọkànbalẹ̀, ẹ dẹ̀ já ní sùúrù, ẹ jẹ́ ká ní sùúrù, ọwọ́ Ọlọ́run ní ilé ìwà kò sí ọwọ́, kò ń ṣe ọwọ́ èèyàn. Ìrìnàjò yóò ń ṣe téèyàn lè rìn, fúnra Ọlọ́run ló rìn. Ẹ jẹ́ máa wo iṣẹ́ ara ẹ̀, iṣẹ́ ìyanu ẹ̀, òun ló máa ṣe àdúró de pé kí ọ̀kan ṣẹ̀ṣẹ̀ wá sọ pé òun approve wa o, àdúró de pé kí ọ̀kan sọ pé òun ló máa wá declare wa o, àdúró de yẹn o, Ọlọ́run tó dá yàtọ̀ òun là ń dúró de. Ó dẹ̀ ti sọ fún wa pé ọdún yìí ni ọjọ́ àti ìgbà tàsìkò òun ló mọ̀, bó ṣe fẹ́ ṣe òun ló mọ̀, ìyẹn nìkan ló kù. Ẹ fi ọkàn balẹ̀, Ọlọ́run ò dẹ̀ ní sọ̀rọ̀ kó má ṣẹ, torí ọ̀rọ̀ náà ló sọ, àṣẹ yẹn ló pa tó fi dá gbogbo nǹkan tó dá o. Ó lóun ò ní sọ̀rọ̀, ó ní kékeré náà ọ̀rọ̀ òun ò ní lọ láìṣẹ, torí ọ̀rọ̀ òun ò ní padà sí òun ní ẹnu. Àṣẹ tó ti sọ pé Yorùbá nation ti dúró ní 2022 yìí láyé kò padà sí ní ẹnu, kò yí kò yẹ, kò dẹ̀ gba shape kankan, kò gba fọ́ọ̀mù kankan, kò gba fọ́ọ̀mù region, kò gba fọ́ọ̀mù restructuring, kò gba fọ́ọ̀mù Nàìjíríà, fọ́ọ̀mù Yorùbá nation ni ó gbà ní ayé àti ní ọ̀run. Ọ̀run ti mọ Yorùbá nation báyìí, wọ́n ti gbé jáde padà, wọ́n ti gbé kúrò lókun, wọ́n ti gbé wọnú ìmọ́lẹ̀ Ọlọ́run ayérayé, wọ́n ti gún gbogbo òṣìṣẹ́, wọ́n ti kó kúrò, wọ́n ti gbé jáde padà fún wa fọ́mọ Yorùbá ká lè máa rí ògo wa lò láti máa fi ìfọ́lọ́run ayérayé títí ayérayé. Ẹ já fọkàn balẹ̀, ẹ ṣé mo dúpẹ́, any wonderful weekend o. Ọlọ́run á máa wà pẹ̀lú ọjọ́ òní tiwa níṣẹ́ àṣedànù. Ayé ò ní béèrè pé níbo lọ́rùn wá wà, wọn ò ní sọ kò tán jẹ sí wa, ojú òní tiwa. Ẹ gbọ́ ni lára oríkì Ọlọ́run ni, ó ní adúró gbọ̀ngbọ̀n lẹ́yìn aṣọ òtítọ́. Òtítọ́ ta ló ń jẹ́ òtítọ́? Ọlọ́run náà ló ń jẹ́ òtítọ́. Ọlọ́run tó ní ká máa rìn ní wa ní ọ̀nà òtítọ́, lọ́nà òtítọ́, òun náà gangan ló ń jẹ́ òtítọ́, náà ló ń fi ọ̀nà òtítọ́ hàn wá náà. Ó dẹ̀ lóun dúró gbọ̀ngbọ̀n lẹ́yìn wa. Ẹ jẹ́ á fi ọkàn balẹ̀, kò sí wàhálà, kò sí ìdààmú. Ẹ ṣé mo dúpẹ́, láyọ̀ la máa gbúrò ara wa, àní gbúrò ara sí ìbànújẹ́. God bless you. Thank you.